ẹ̀yin tèmi ó ti tún ṣẹlẹ̀ o bàbá Adébáyọ̀ ti jáde o wọ́n ní àwọn Fúlàní àwọn agbésùnmọ̀mí wọ́n ní plan tó fẹ́ ṣe fún ìlú Èkó wọ́n ní kí gọ́vnà Sanwó-Olú wọ́n ní kí ó ṣọ́ra gan wọ́n ní kó beef up security ìlú Èkó wọ́n ní gbogbo àwọn tírélà tẹ́ bá ti rí tó ń kó àwọn Haúsá wá yìí wọ́n ní kẹ́ máa dá wọn padà tí ó máa ń ṣe pé bóyá ẹrù ló kó wá àbí nǹkan tó fẹ́ tà ló kó wá ẹ wo tírélà tó wà lókè yìí òkè ṣé àwọn tó fẹ́ ta wọ́n fẹ́ ta àwọn èèyàn mọ́ mẹ́yìn ní tí àwọn èrò fi pọ̀ tó báyìí wọ́n ní àwọn èèyàn yẹn wọ́n ní kó máa dá wọn padà sí ibi tó ti wá o bákan náà dẹ̀ ni wọ́n sọ fún gọ́vnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àti Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ní kẹ́ múra sí gbogbo security ìlú Ọ̀yọ́ o wọ́n ní àwọn agbésùnmọ̀mí náà fẹ́ gbàgbé wọlé pé wọ́n fẹ́ ṣe orò kan ní December ìpò dẹ̀ máa lágbára gan wọ́n ní wọ́n fẹ́ ṣe orò tó máa lágbára gan o wọ́n ní Ṣèyí Mákindé 2027 president wọ́n ní kán gbàgbé ẹ̀ o kò sí nǹkan tó jọ wọ́n ní tí àwọn wòlíì bá ń parọ́ fáwọn àwọn ò ní parọ́ fún anybody o bí ọ̀rọ̀ náà bá ṣe jẹ́ làwọn ṣe máa sọ wọ́n dẹ̀ sọ fún ọba Ládọjà náà wọ́n ní kí àwọn náà kan gbáradì torí gbogbo àwọn Fúlàní yìí o àti Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ní kẹ́ ṣe wọn mọ́ o wọ́n ní kẹ́ máa dá wọn padà síbi tó ti ń bọ̀ torí pé àwọn rí pé ẹ̀jẹ̀ máa ṣàn bọ̀ ẹ̀jẹ̀ Yorùbá ò ní ṣàn pé ẹ̀jẹ̀ Fúlàní ló máa ṣàn. Please don't forget to subscribe, like and share. This is Crossblogxtv. Don't forget to subscribe, like and share. Ẹ̀jẹ̀ àwọn nǹkan fìdílé ká fìdílé nǹkan kan agbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìlẹ́nu Wòlíì Adébáyọ̀. Let everyone pray this prayer. Plane accident. I can see plane crashing. Please, let's pray. Accident of a plane. I can see accident of planes happening, plane crashing. Accident of a plane. I can see accidents of planes. Lórúkọ Jésù, gbogbo ẹ̀yin àyànfẹ́. All beloved. Tẹ́ máa fò lókè lópin ọdún yìí àti èyí tẹ́ tún máa fò lókè ní They are ìbẹ̀rẹ̀ going ọdún to tó ń fly bọ̀. towards the end of this year, beginning of next year. Ṣàmì ẹ ò ní jábọ́. Amen. Tó bá gbàdúrà. Let's pray. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, mò ń bẹ̀ yín ni o. Governors in Yoruba land, I'm begging you. Torí ẹ kì í máa ń lísìn sí àsọtẹ́lẹ̀ Ọlọ́run. Because you don't listen to the prophecy of God. Mo rí ibì kan, wọ́n sì pa àwọn èèyàn. Mi ò rí ìbọn, òkú sùn gan. I can see somewhere a lot of people, masses were killed. Ẹ jọ̀ọ́, ẹ̀yin gómìnà. Governors. Lagos State Governor. Governor of Lagos State. Ìmọ̀ burúkú ń lọ lọ́wọ́ lórí state yìí o. There is a bad plan, council going on concerning this state. Lọ́wọ́ àwọn Fúlàní Sanwó-Olú. In the hands of the Fulani, Sanwo-Olu, listen and take charge. Jẹ́ kí n sọ nǹkan tí Ọlọ́run sọ fún mi fún ọ o. Let me tell you what God told me. Lọ́lé gbogbo àwọn Haúsá Fúlàní kúrò ní Alaba National. Lọ́lé gbogbo wọn kúrò ńbẹ̀. Kó gbogbo wọn sínú mọ́tò jẹ́ kán lọ dọ́ǹpù wọn sílùú wọn. Chase away all the Hausas, the Fulanis at Alaba International. Just put them in a truck and take them back to where they came from. Governor Sanwó-Olú. Governor Sanwo-Olu of Lagos State. Governor Sanwó-Olú. Governor Sanwo-Olu of Lagos State. Wọ́n tún sọ fún ẹ báyìí o. I'm repeating it now. Alaba yẹn. That Alaba International. Lọ́lé gbogbo àwọn Haúsá Fúlàní tó wà bẹ́ẹ̀ kú. All the Hausa Fulanis there. Take them away from there. Governor Sanwó-Olú ẹlẹ́gbẹ̀ta lélẹ̀ o. Governor Sanwo-Olu of Lagos State is the third time. Lọ́lé gbogbo bó bá possible òru ni kí ẹ ṣiṣẹ́ yìí. If possible, let this be done in the middle of the night. Lọ́lé gbogbo wọn kúrò. Ṣé ohun tí Fáṣọlá ṣe lóṣòdì? Do what Fashola did at Oshodi. Torí káwọn ọmọ Ìgbò tó délé ọdún, wọ́n ti pààrọ̀ Òṣòdì bọ́wọ́ lọ́wọ́. Before they will come back from their new year, they've changed Oshodi. Ìwọ náà lọ ṣe irú ẹ̀ ní Alaba. Go and do same at Alaba International. Lọ ṣe irú ẹ̀ l'Alaba o. Go and do same at Alaba International. Mo bẹ̀ ọ́ ni o. I beg of you. Kó àsọtẹ́lẹ̀ yìí. Listen to this prophecy. Sanwó-Olú.
Governor Sanwo-Olu of Lagos State. Governor Sanwo-Olu of Lagos State. This is not time to party. This is not time to dance. Governors in Yoruba land work for this land. Stop deceiving us. Politicians in Yoruba land, stop deceiving us. Look at what God called you for me. God said you are all wicked beings. I'm going to say whatever the Lord tells me. Governor Sanwo-Olu of Lagos State. I'm mentioning your name again for the fourth time. Just pack them with whatever trailer they've used to bring them down. Just take them back. Take them back to where they are. They must not stop at Kwara State. Take them as far as back to where they came from. Without that, if you do that, that means a big battle will have been conquered for Lagos State. Because right now they are looking for where they are going to execute. And they say it is you, Yoruba, that is affecting them much. Governor Sanwo-Olu of Lagos State. Listen to what the voice of God is saying. The governor of Oyo State. Governor Wole. Please. Oyo State àti òpin Oyo State. The beginning and the end of Oyo State. Security. Take care of your security men. Security surrounding gbogbo. Any trailer tó bá ń wọlé wá nísìn, ẹ jẹ́ kó máa dá wọn padà. Use your security men to be in charge, and any trailer coming, let them go back to where they're coming from. Apart from the trailer they're using to bring in food. But make sure your security men are checking every trailer that are coming into Oyo State. Governor Makinde of Oyo State. Governor Seyi Makinde of Oyo State. Governor Oluwaseyi Makinde of Oyo State. Seyi. Our president PDP. Abi. O le wọlé. Ìṣépè fún ẹ. O le wọlé. Olúwa ti sórí gbogbo àwọn wòlíì tó wá ń bá ẹ pé you are next president. Ọmọ gbowó ẹni o. Ẹnu àwa ló ti lọ gbọ́ pé o le wọlé. PDP o le wọlé. Owó bí báwulẹ̀ tẹ̀ra má waste owó. Sórí owó tó ti kó sápò ẹ̀yẹ lọ jókòó kó máa jẹ fùfú, jẹ iyán, jẹ̀bà, jẹ sẹ̀mó, jàmàlà ewédú tó kí. Governor our Seyi Makinde, you are my brother. Ìjẹ́gbó ojú mi lọ mú jù ẹ lọ lọ́jọ́ orí o. You are my brother. Ṣé o ti gbọ́ báyìí? Lọ jókòó má waste owó. Don't waste your money. Ṣùgbọ́n tèmi ń sọ fún ẹni wípé. What I'm telling you is that Sórí ìbẹ̀rẹ̀ Ọ̀yọ́ àti òpin Ọ̀yọ́ State. The beginning and the end of Oyo State. Lọ kó àwọn security síbẹ̀. Put your security men at those strategic locations. Àwọn Fúlàní tó fẹ́ wọlé titun lélẹ́yìn. These are new Fulanis that want to come into Oyo State. Wọ́n fẹ́ kó wọn wá láti another country ni. They want to bring them in from another country. Pé kán wá jalè Yorùbá lógun. To come and create chaos in Yoruba land. Ẹ jọ̀ọ́ kábíyèsí wa ọba wa Ládọjà. Our King Ladoja. Ẹ bá wa bá Governor Seyi Makinde sọ̀rọ̀. Please help us to talk to Governor Seyi Makinde to do this. Lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ ìbò tán fẹ́ dì ló. Because as at now, what is important to him is the election. Adẹ̀jẹ̀ sọ fún ọmọ yẹn pé kò lè wọlé. And he's already informed that he cannot win, he cannot become president of Nigeria. Kòkó ọbẹ̀ torí gbé lọ́yọ̀ọ́ kó jókòó kó kàn máa bú káwọn ṣẹ́ẹ̀fù máa ṣàfò jẹ fún. Èmi sọ tèmi fún yín ni o. Ṣé o lè wọlé ṣùgbọ́n bá wa kó security. But make sure you put your security men at strategic locations at all the borders in Oyo State.
Governor of Oyo State, Akodu. Governor of Oyo State. Baba Onijo. Fatima so wọn lọ́hùn fún yín nìyẹn. That's how I'll be telling you the voice of God. Local security sí gbogbo ilẹ̀ Ìwó. Go and put your security men in Woland. Ẹ má ṣeré o. Don't joke with this. Má jòdè ilẹ̀ Ìwó, àwọn security ní kókó wá bẹ̀. Don't go to Iwo to go and dance. Go and put your security men there. Local security sí ilẹ̀ Ìwó dáadáa. Go and put your security men in Iwo. Àṣírí ńlá kan yìí máa tún bẹ́ẹ̀ o. A great secret is going to be opened up. Àṣírí tako. The secret about gun shooting, Ibi wọn kó pamọ́ sí ó máa tú. where guns are kept, will be open. Àbáṣe máa sọ tiwa náà nìyẹn. That's how we're saying our own. Ẹnìkan ló ń romi fún yín, wọ́n dẹ̀ ń pín fún yín lóyún ń dùn. Ṣé mọ̀ pé yín máa lómi náà? Àwọn tó ń pín fún wọn gbómi wá, wọ́n ń gbómi lọ. Praise the Lord. Hallelujah. So gbogbo ẹ̀yin gómìnà Ondo State. Governor of Ondo State. Jọ ẹ ṣe nọ́mbà ẹ kó security. Do likewise, make sure your security men are well taken care of and they are at strategic Bẹ́ẹ̀ bá locations. ṣe. If you do this, Ẹ̀jẹ̀ wọn ló máa ṣàn. it is the blood of these wicked ones that will flow, Kì í ṣe ẹ̀jẹ̀ Yorùbá. not the blood of the innocent Yoruba people. Ọba wa Ọ̀ọ̀ni. Our king Oni of Ife. Ẹ ṣèpàdé. Let's have a meeting. Ọba Ọ̀yọ́. The king of Oyo Alafin, Ọba wa Aláké. the king of Alaki of Egweland. Ohun Olúwa lèmi ń sọ fún yín o. I'm telling you all the voice of God. Ẹ̀rí tí mò ń sọ tí mò ń rẹ́rìn tẹ́rù bí a pé mò ń ṣe You can yẹ̀yẹ́. see me talking and laughing and you think I'm joking. Ẹ lọ ṣèpàdé dáadáa. Go and have a concrete meeting, Ẹ jọ̀ọ́ please, lórí ọ̀rọ̀ Yorùbá. concerning Yoruba land. Ẹ má tún àwọn ará ìlú ẹ̀yàn báyìí. Don't deceive the citizens, you kings, Pẹ̀lú àwọn àgbààgbà Yorùbá. with the elders in Yoruba land. Ọba kan ti gbàbọ̀dé fún yín gan tó pọ̀. There is a particular king is already an agent of bewitchment. Ọba burúkú yìí sì fẹ́ mú ohun tó promise ṣẹ. And this evil, wicked king wants to fulfill what he had promised. Torí ẹ má wòran o. Don't look at him. Don't leave him to execute his evil project. Òtítọ́ Ọlọ́run lèmi ń sọ jáde o. I'm telling you the truth of God. Lórúkọ Jésù àdúrà wa gbà. In Jesus' name, our prayers will be answered. Àṣírí ìránṣẹ́ Ọlọ́run kan máa tú láìpẹ́. The secret of one man of God will be exposed very soon. Ẹ̀jẹ̀. Blood. Ẹ jẹ́ á gbàdúrà fún àánú. Let us pray for mercy. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.